jẹ́ kí n wá sórí afẹ́fẹ́ ni pé ó wá sọ̀rọ̀ kan pé tẹ́ ẹ̀ bá ṣe fún mi ń lọ bò mí o mo wá wò pé kí n mọ gba owó lọ́wọ́ rẹ̀ tó bá ṣe ẹ̀yá tí n bá ti pè fún pé iye báyìí lówó ẹ̀ jẹ́ tó bá yá yóò padà su yóò lóun ò ṣe mọ́ tí n bá ti ń béèrè owó yín mọ́ fún mi lówó ó lórí fún mi lówó ní òní yìí ni mo fi ra epo sí ọkọ̀ ní àti ìsàrẹ́ ni mo fi gbé dé Ìbàdàn ilé yóò lọ bò mí o ló jẹ́ kí n wá pariwo rẹ̀ síta nínú arákùnrin yẹn rí nínú ẹ̀rí lélẹ́yìí tí mo mú wáyìí mo ní kó mú bàtà tí ọkọ rẹ̀ bá ti wọ̀ dáadáa ó dẹ̀ sẹ́ndì bàtà yẹn láti Èkó fóònù nọ́mbà ọlọ́kọ̀ tó fi sẹ́ndì ẹ̀ ń bẹ lọ́wọ́ mi bàtà rẹ̀ lélẹ̀ tí ọkọ ti wọ̀ dáadáa wọn ní ọmọ Nàìjíríà ìyàwó lẹ́nu o òun nù bá òun ní nínú ẹgbà báyìí nínú aṣọ kọ ló mú wáyìí tí mo láàfin bá a sàpá ọkọ rẹ̀ fún tó béèrè fún aṣọ kọ ló mú wáyìí àtìkó ló ti sẹ́ndì rẹ̀ o ṣòkòtò ta ni kó mú wá torí tó bá pe ọkọ rẹ̀ tó wá débi èmi ò dá àmọ́ yóò sà dá àwọn eléyìí mọ̀ fọ́ọ̀tò ọkọ ń bẹ níbi tó sẹ́ndì sí mi fóònù nọ́mbà ọkọ bẹ níbi tó fún mi pé ká fi pè ní àpèta tí mo sáfi lo gbogbo ọgbọ́n yẹn kí n lè bà ní tírésìsì ọkọ yẹn pé tọ̀ kó mọ̀ sọmọ lọ́mọ ní òfò dànù ọmọ Nàìjíríà ló jẹ́ kí n wá o ó lọ́la sì lòun fẹ́ kí iṣẹ́ dáhùn tèmi bá tún wá jẹ́ kí iṣẹ́ dáhùn ní ọ̀la tí mo tún ṣe bá kó máa gba bòmí lọ in tí mo fi pariwo rẹ̀ fún ọmọ ara yìí ni. kábíyèsí rẹ Olódùmarè ọba yọniyọni títún wo nípa ẹ kú ojú ìwòran gbẹgbẹ èèyàn olólùfẹ́ ọmọọba Olúwaṣeun Adébóyè ẹdẹkú ìgbádùn Ọlọ́run nínú mi nínú àgbàlá ibi tá a ti ń kọ́gbọ́n ẹ jẹ́ kémi àtẹ̀yin kájọ kíyèsí nǹkan mẹ́ta kan tèmi kíyèsí nínú fídíò kékeré tábù nínú kọ́kọ́rọ́ alátẹ̀ẹ́ nǹkan àkọ́kọ́ ẹ jẹ́ kí n ṣàdúrà fún èmi àti ẹ̀yin pé Ọlọ́run jọ̀ọ́ má fi èmi àti àwọn olólùfẹ́ mi tó fẹ́ mi dénú lé ọ̀tá lọ́wọ́ kó tó wá di awuyewuye láti gba ìdájọ́ òdodo nǹkan àkọ́kọ́ yẹn ni wípé ẹni tí ò ní kú kò ní kú nǹkan kejì ni wípé ẹni tí a máa kíkú yíyọ Ọlọ́run àní kíkú rọ́jú nǹkan kẹta ni wípé ẹ̀yin kìrìsìtẹ́nì àti mùsùlùmí ó yẹ wá ẹ jẹ́ kí mi àti yín kádìjọ wò ó ohun tí mo ṣe ń sọ fún yín wípé gbogbo ẹ̀sìn kò sí ẹ̀sìn kankan tó jẹ́ scam nítorí Ọlọ́run tó dá mẹ́tẹ̀ẹ̀ta tó dẹ̀ fi àwa èèyàn bẹ̀ ká má sìn ó mọ tó ń ṣe ó yẹ já wá ṣèdájọ́ babaláwo yìí tí ó wà nínú ẹ̀sìn ìbílẹ̀ ṣùgbọ́n kò fi ohun tí Ọlọ́run fi sí ìkáwọ́ ẹ̀ ṣe ibi níbi tá a ti rí àáfàá àti àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n àti babaláwo pàápàá wọ́n á gba ẹ̀sùn wọ́n á gbégbèsè wọ́n á bà tẹni jẹ́ wọ́n á pa ẹ̀mí dànù nígbà tí wọ́n fẹjọ́ sùn wọ́n kódà kí ẹni yẹn kó ṣe nǹkan tó burú jáì nígbà tẹ́ni yẹn ò ṣẹ̀ gan wọn ò tiẹ̀ ní béèrè rárá mi ò sọ̀rọ̀ nípa àwọn apọkọjá yìí orí àwọn yẹn ti burú dànù ẹjá ṣèdájọ́ ababaláwo yìí ṣé ọ̀run àpáàdì ló ń lọ àbínú iná jánàmọ̀ àbí párádísè àbí àlùkìámọ̀ ó yẹ ṣèdájọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn bẹ́ẹ̀ ṣe ń wò yìí bí ohun tó ṣe yìí torí ẹ̀mí kan tó fẹ́ sọnù ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run ti ń bẹ nínú rẹ̀ sọ wípé ẹ̀mí tó ò lè dá ò gbọ́dọ̀ gbà á bẹ́ẹ̀ ni a dẹ̀ rí àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n láwọn wà nínú Ọlọ́run wọ́n ń pe Ọlọ́run ní sòsé wọ́n ń kírun wọ́n ń gbàdúrà wọ́n lè kú sí ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n iye ẹ̀mí tó ti bọ́ sọnù lọ́wọ́ wọn Ọlọ́run Olódùmarè ló mọ̀ ẹyẹ gbèjà Ọlọ́run ò ṣeé gbèjà àníṣe kò sí ẹ̀sìn kankan tó jẹ́ scam bí ìwọ bá ṣe ń sin ẹ̀sìn ti tiẹ̀ òun ni kò jẹ́ kí Ọlọ́run ó mọ̀ àwa èèyàn ní scam Ọlọ́run ò kì í ṣe scam ẹ̀sìn Ọlọ́run ò kì í ṣe scam ẹ̀yin èèyàn ní scam ẹ̀yin nìkà ẹ̀yin lòdòró ẹ̀yin lọ̀bàyé jẹ́ nínú àwọn ènìyàn mi ní ènìyàn ìkáwà ní Ọlọ́run Olódùmarè sọ èèyàn Ọlọ́run ń bẹ nínú àwọn aláwo èèyàn Ọlọ́run ń bẹ nínú àwọn mùsùlùmí èèyàn Ọlọ́run ń bẹ nínú àwọn kìrìsìtẹ́nì ìwọ ni kó dáhùn ìbéèrè yìí lọ́kàn ara rẹ wípé ṣé ènìyàn Ọlọ́run ni ìwọ.